ẹ káwọ́ padà sórí ètò Miliki Express kí n tó lè rántí pé mo sọ fún yín mo láwọn sinimá díẹ̀ tó wà ń ta díẹ̀ ni màá sọ fún yín ní gbogbo ẹ̀kọ́ ni màá dárúkọ fún yín bẹ́ẹ̀ ni sinimá tó wà ń ta báyìí àkọ́kọ́ Bíntù ó ti wà lórí igbá mo bẹ̀ yín mo rọ̀ yín kẹ́ lọ mú tiyín Alákadá apá kejì gbogbo ẹni tí bá ti wọ́n apá kìíní Alákadá ẹ mọ̀ nǹkan tí mò ń sọ tó fíìmù Tóyìn Àyèmákù ni ó padà nínú ẹ̀ ó dára nínú ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń lù fake life ẹ̀yin tó yẹ pé nǹkan tí ẹ̀ tó lẹ́ ń pera ẹ lọ́wọ́ Alákadá apá kejì kẹ́mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ kẹ́mọ̀ nǹkan tó gbẹ̀yìn Tóyìn Àyèmákù bẹ́ẹ̀ ni opó náà wà níta ẹ lọ mú tiyín Aláyàkí Ìlúbìrin Òkúnnù ló ní fíìmù eléyìí in fact mo wò báyìí mo ń yí lẹ̀ ni inú ẹ̀ lọ wo gbogbo àwọn nǹkan tó dì síbẹ̀ bẹ́ẹ̀ ni lára àwọn pírẹsẹ́ńtà wa lórí ètò lórí Miliki Express iná ìkan lára wa ìyáàfin Dami Miliki ìyáàfin Miliki ti ìlú Miliki òun náà wà níbẹ̀ nínú sinimá Aláyàkí yìí kó má dàbí àsọdùn ẹ bá mi lọ mú tiyín ẹ wò ó bẹ́ẹ̀ náà ni Àforíjì ó wà níta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn sinimá tó ti jáde nìyẹn ẹ lọ mú tiyín mo sọ lẹ́ẹ̀kan sí ẹ má mú ayédèrú ojúlówó ni kẹ́ bá mi lọ mú ẹ má lọ ra ètò ọkọ mẹ́fà sínú pálí kan ní 100 naira èyí náà já sí ẹ̀wọ́ kò dáa gbogbo wa là ń gbàdúrà ká ṣòwò ká jèrè àgbàdúrà ká ṣiṣẹ́ bí eré ká máa jẹ̀jẹ̀ èrí kò dáa tí wọ́n fẹ́ ra fíìmù kò wọ́n ló ń tà ẹ lọ mú ojúlówó ẹ̀ kó má lè affect ẹ̀yin náà àti nǹkan tẹ́ bá ń lò nínú ilé yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé àlejò mi wà lórí ètò mú lálejò lórí ètò lónìí àlejò mi lórí ètò alázìkiri ni wọ́n àwọn tí wọ́n ń ṣe àzíkiri fọ́lọ́run olórin mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ni àlejò mi lórí ètò lónìí ni Azakir Tijani ẹ káàbọ̀ sórí ètò Miliki Express lẹ́kùnrẹ́rẹ́ ó dàbí pé kò dùn lẹ́nu mi Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ bá mi fẹnu ara yín sọ orúkọ yín fáwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. mo kí gbogbo ẹ̀yin ará ilé ọkùnrin àti obìnrin tí ẹ̀ ń wò wá orúkọ tèmi ni Azakir Ahmed Tijani Agbarigidoma. Agbarigidoma orúkọ yẹn ǹjẹ́ orúkọ ilẹ̀ Yorùbá yìí náà ni. bẹ́ẹ̀ni orúkọ ilẹ̀ Yorùbá náà ni láti ìlú Ìlọrin ni. èmi náà wo ojú yẹn bọ̀ mọ́ wò pé orúkọ àbúfẹ́ jọta ẹ̀yìn gangan jẹ́ Haúsá àbí orúkọ ilẹ̀ Haúsá ni orúkọ àfáà ńlá nílùú Ìlọrin àwọn àfáà ńlá lórúkọ yẹn nílùú Ìlọrin. bẹ́ẹ̀ni. àti bàbá àti màmá tó bí yan ọmọ ìlú Ìlọrin ni wọ́n. bàbá tó bí mi ọmọ ìlú Ìlọrin àmọ́ wọ́n relate mọ́lẹ̀ Haúsá lápá kejì so bẹ́ẹ̀ náà wà ní ìyá tó bí mi náà ọmọ ìlú Ìlọrin so òun náà tún relate mọ́ ilẹ̀ Haúsá lápá kejì bẹ́ẹ̀ náà. apá abo ní ilẹ̀ Haúsá ṣé kìí ṣe Fúlàní. Kánò. Haúsá ni yín gbà yẹn má dẹ̀ ti relate ní Haúsá la máa pè yín. àmọ́ bàbá mi ọmọ Ìlọrin ni so mo fi jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá. ọmọ Ìlọrin gangan ni yín gbà yẹn bẹ́ẹ̀ni ìlú bàbá ló ṣe pàtàkì ìlú màmá èyí nǹkan kan fi ṣe torí àti lọ gbé wọn wá látọ̀hún wá sílùú tiwa ni so kò sí nǹkan kan tí wọ́n lẹ́nu ń bẹ̀ bàbá ló lẹ́nu. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tẹ́ ẹ ta pè ní àzíkìrì fún àwọn àǹfààní àwọn tó wọ̀ wá nílé tí wọn ò mọ ìtumọ̀ àzíkìrì kí ni ìtumọ̀ àzíkìrì. àzíkìrì yẹn jẹ́ ìrántí àmọ́ ìrántí ìta ni àfi kí n wá fi àzíkìrullah pé ìrántí Ọlọ́run kí n mọ dárúkọ Ọlọ́run so gbogbo ẹni tí ẹ̀mí ẹ̀ bá lẹ tó já sí pé ìròyìn ayé ti pọ̀ lẹ́mìí ẹ̀ so tó bá wá ń gbọ́ àzíkìrì yẹn so yóò máa jẹ́ kí ó máa ronú nípa Ọlọ́run so àbẹ́ni tó bá ń fẹ́ nǹkan kan tó jẹ́ pé ó fẹ́ ní àgbéga èyí tá kàn fi máa gbọ́ orin ayé lásán tí ò ní mu débì kankan so irú àwọn orin eléyìí tí yàn bá ń gbọ́ tó jẹ́ pé orúkọ Ọlọ́run ni so máa jẹ́ kó lékún láyé àti ní ọ̀run. àzíkìrì yìí ẹ ti sọ ìtumọ̀ àzíkìrì àmọ́ iṣẹ́ wo gangan ni àzíkìrì ń ṣe. ẹ jẹ́ ń gbégbá tìlànà àwọn ẹlẹ́sìn kejì yẹn àwọn kìrìsìtẹ́nì wọ́n ń porin kan ní orin ẹ̀mí àwọn kan wà tẹ́ pé wọ́n ń kọrin ẹ̀mí àwọn kan wà tẹ́ pé wọ́n ń kọrin ayé ṣé ní èdè mùsùlùmí náà ṣé àzíkìrì yẹn túmọ̀ sí orin ẹ̀mí tí nǹkan tí mo bá ń sọ bá yé yín orin ẹ̀mí ni pé tí èèyàn bá ń kọrin tó yẹ pé ẹni á máa jẹ́ kéèyàn kọ́kọ́ èèyàn kó súnmọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ní tí mo ń túmọ̀ zikiri sí gangan náà lẹ́yìn tó yà láti sọ yẹn pé ìsúnmọ́ Ọlọ́run. ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí mo mọ̀ kó máa ń gbé ẹ̀mí náà. bẹ́ẹ̀ ni jazbu. ṣé tí wọ́n bá ń ṣe zikiri ni jasbu yẹn máa ń gbé wọn ni àbí tó bá ń ṣe nǹkan míì.
ìmọ̀ dárúkọ Ọlọ́run bí a bá ń dárúkọ Ọlọ́run ní máa ń mú ẹ̀mí yàn rìn yàrá ni yóò jẹ́ kí àmọ́ jazbu yẹn náà wá ní ẹlòmíín wà tó yẹ pé ó máa pariwo tí ẹ̀mí yẹn bá gbé ìyẹn tí jazbu bá gbé àmọ́ ẹlòmíín wà tó yá sí pé kò ní pariwo bó ṣe ń pọ̀ Ọlọ́run yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà ó ti lọ nínú ẹ̀mí pẹ̀lú ìmọ̀ dárúkọ Ọlọ́run. so yẹn túmọ̀ sí pé níbi tí wọ́n bá ti ń ṣe zikiri jásíbù yẹn lè gbé èèyàn. ó lè ṣèyàn. ó lè ṣèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe ní gbogbo ìgbà. kò ń ṣe ní gbogbo ìgbà. azikiri tẹ̀ ń ṣe yìí láti tó bí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. nígbà tí mo lè rántí tí pé mi ò lè rántí ìgbà tí mo actually bẹ̀rẹ̀ tí pé mo really bá kinní yẹn nínú ilé ni ẹni tó jẹ́ bàbá Àgbárígidoma tí mo ń sọ̀rọ̀ ẹ̀ yẹn Sheikh Hamza Àgbárígidoma tí wọ́n ṣẹ̀ṣẹ̀ papòdà láìpẹ́ yìí so ìgbà tí wọ́n wà nílùú Jos azakiru ni wọ́n mọ̀ wọ́n sí so zikiri yẹn ni wọ́n ṣe títí tí wọ́n fi wá padà sí Èkó yìí so bẹ́ẹ̀ náà ni mọ́mì mi ìgbà tí wọ́n wà nílẹ̀ Haúsá ní Jos so zikiri yẹn náà ni wọ́n ń ṣe tí wọ́n fi fẹ́ràn wá sí Èkó yìí so time tí mo lè rántí pé a rìkọ́ọ̀dù iṣẹ́ kan around 1990 though mo sì kéré ńgbà yẹn so a ṣiṣẹ́ kan pẹ̀lú àwọn jọ̀mọ́ wa nígbà yẹn so a rìkọ́ọ̀dù azikiri tó yẹ pé mi náà dẹ̀ kọrin bẹ́ẹ̀ àmọ́ professionally mo ti bẹ̀rẹ̀ zikiri láti 1994. ìyẹn ilẹ̀ ti ta sí díẹ̀ èmi fẹ́ béèrè pé báwo lẹ ṣe rìn báwo lẹ ṣe tọ́ dédìí iṣẹ́ azikiri àmọ́ gbọ́dọ̀ bá sọ pé ẹ bá ń lé ni ẹ mọ̀ pé ìgbà míì èèyàn lè bá nǹkan lé tẹ́wé nǹkan yẹn ò ní wù yàn. bẹ́ẹ̀ni. kò yẹ yín ṣé bàbá lọ ṣe nípa fún yín ní pé dandan ni ká ẹ máa ṣe zikiri àbí màmá lọ kàn nípa fún yín àbí ó kò wù ẹ̀yin náà láti inú ẹ̀mí pé jẹ́ kí n máa ṣe zikiri àbí nǹkan kan yín ló tì yín dédìí ẹ̀. kò sí anybody tó mú mi nípa pé azikiri ni mo gbọ́dọ̀ máa ṣe though gẹ́gẹ́ bí òbí wọ́n wá kí ọmọ wọn kí ó ní education kó try láti lọ school so wọ́n ṣe yẹn fún mi mo lọ school but n tó really motivate mi mo ní uncle kan ẹni yẹn jẹ́ chief missioner salatu tí wọ́n ṣe nílé Alhaji Wasiu Ayinde Sheikh Isaac Àgbárígidoma so azakiru làwọn náà so gba tó bí àbí 1998 so wọ́n fẹ́ ṣe album kan so wọ́n wá mú mi mo feature nínú album yẹn so bàtà album yẹn jáde àwọn èèyàn really like ẹ pé àtànà ẹni tó feature nu kínní yìí so from there another one tó dé wọ́n tó wò pé káwọn tó feature mi nínú ìyẹn náà so láti ibi tí wọ́n yẹn náà wọ́n really fún mi ní ó inspire mi pé kínní yìí mo lè continue lórí ẹ nítorí pé àwọn èèyàn really like iṣẹ́ yẹn. ní 1994 àbí 1998 tẹ bá ọ̀nkù yín yẹn ṣiṣẹ́ pọ̀ ǹjẹ́ ẹ rántí orin tẹ́ ẹ kọ nínú iṣẹ́ yẹn. mo ṣe rántí ẹ. ẹ bá mi kọ díẹ̀ náà fún wọn ara lé. actually àwọn ni wọ́n ń bá azikiri yẹn bọ̀ so tèmi fi wá wọlé. ibi tẹ́ gbà wọlé yẹn gan náà nìkan bá mi gbà wọlé sáwọn ará lé lára. la ilaha illallah o la ilaha illallah o la ilaha illallah o muhammadu rasulullah àmọ́ gbà tèmi wá fẹ́ kọ́ mi mo ní Allahu Allah ya Allah la ilaha illallah la ilaha illallah zuli jalali wal kirami la ilaha illallah assalamu alayka rasulallahi la ilaha illallah assalamu alayka habiballahi la ilaha illallah. wọ́n like ohun yìí ó máa dùn púpọ̀. ẹ sì máa